Aṣíwájú wa olùkọ́ àgbà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé má ṣe ṣe àdéhùn fún yẹn lásìkò ìgbà tó bá ń dunnú lọ́wọ́. Àsìkò ìgbà tí inú ẹ bá ń dùn jùlọ má ṣe ṣàdéhùn fún yẹn torí pé àdéhùn tó bá ṣe ó ṣeé ṣe kó má lè mú àdéhùn náà ṣẹ nígbà tí inú ẹ bá rọ̀. Bákan náà má ṣe sọ̀rọ̀ nígbà tí o bá ń bí inú lọ́wọ́ torí pé ó ṣeé ṣe tó yẹ pé ọ̀rọ̀ tó bá sọ lásìkò bínú kọ́rọ̀ náà má tánlẹ̀ nígbà tí inú ẹ bá rọ̀. Ìdùnnú ló ṣubú layọ̀ fún àwọn Saudi Arabia tí wọ́n fi declare public holiday lénìí pé lọ́la ẹ má lọ bí iṣẹ́ torí pé àwọn na Argentina. À ń blame wọn wípé ṣèbá Argentina lásán náà ni wọ́n náà tí wọ́n declare public holiday. Wọn ti gba kọ́pù, tẹ́ bá gba kọ́pù kó kí lẹ fẹ́ ṣe. Ẹ rántí wípé Argentina tí wọ́n nà yìí kì í ṣe Cameroon ni wọ́n nà o, kì í ṣe Ghana ni wọ́n nà o tí wọ́n fi declare public holiday. The whole Argentina country mẹ́ta kan bẹ tó ṣe yí pé ní gbogbo country máa ń bẹ̀rù pé àwọn kì í fẹ́ pàdé wọn ní World Cup. Brazil, Argentina àti Germany torí pé àwọn country mẹ́tẹ̀ẹ̀ta náà gbóná púpọ̀. Ṣùgbọ́n àwọn country yìí ní ìkan nínú wọn ní Saudi Arabia bá pàdé lénìí tó sì fún wọn ní 2-1. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, Saudi Arabia yìí gan Argentina gan ó ti mọ̀ wò pé nínú àwọn Saudi Arabia ń bẹ eléyìíkẹ́ nínú àwọn táwọn náà kàn fi ṣe bonus. Àṣé pé ńgbà míì igi téèyàn bá fojú rí náà a máa gúnni lójú. World Cup tí wọ́n wá lọ yìí over 200 million èèyàn ló wà Nàìjíríà qualify fún World Cup yìí o. Wọ́n jẹ̀jà qualify wọ́n tún wá qualify wọ́n tún wá na nǹkan nínú àwọn giants tó lágbára jù. Ní tó fa ìdùnnú ńlá tí ń ṣẹlẹ̀ fún wọn ní Saudi Arabia lọ́wọ́lọ́wọ́ nù. Náà kí lẹ̀kọ́ tí mo fẹ́ kéèmì àtẹ̀kárí kọ́ lára tí ó ṣẹlẹ̀ yìí. Àṣé tí inú èèyàn bá dùn èèyàn á máa ṣe nǹkan táyé ó fi sọ pé kí ló dé ṣé n tó ṣẹlẹ̀ sí ọ náà ni. Mẹ́sàlẹ̀ lápèjúwe ẹni tí ò bímọ tó wà ní ọkọ àbẹ́kọ tó ti fẹ́yàwó tí ò bímọ fógún ọdún tí ò bímọ fọ́gbọ̀n ọdún tó wá jàjà bímọ tọ́lọ́run wá ṣàánú ẹ̀ tó bímọ lọ́jọ́ náà ó lè bùnyàn ní nǹkan tó yẹ pé tó lágbára púpọ̀. Ìdùnnú ọjọ́ náà yóò ju ti gbogbo ayé lọ. Ọmọ tó ń wá admission ó ti ṣe jamb kò wá admission bẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ mẹ́ta ọlọ́run ajájà ṣàánú ẹ̀ àwọn alórúkọ ẹ ti jáde ó admission ṣe institution ẹ mọ bí ó ṣe fòkó sókè tí ni ó ṣe dùn tó lọ́jọ́ náà. Ẹni tí ti ń wáṣẹ́ abẹ́ni tó ti ń wá contract kan tó ti ń lé láti ọdún 5 ó lé contract náà ó padà lọ kọ application títí ọlọ́run á ní kí contract náà jájà bọ́ sí lọ́wọ́. Ẹ mọ ó dùnnú tí ó dùn nínú ọ̀hún tàn. Adeleke ẹ̀gbọ́n uncle Davido tó wọlé lọ́sùn ẹ wo ọjọ́ tó wọlé ẹ wo àtìgbà tí ń wá ìbò yìí bọ̀ ó wọlé ẹ wo ọjọ́ tí ń jó ìdùnnú ni. Ẹ má jẹ́ ká blame ọba Mẹ́ka káwọn na odidi Argentina. Nàìjíríà gan látìgbà tá a ti ń gbá World Cup na Argentina rí láyé látìgbà tá a dijọ́ meet rí. Ẹ̀kan tó wáyé èyí tó jẹ́ World Cup ti Olympic tó ṣẹlẹ̀ lọ́dún náà 1996 tí Nàìjíríà na Argentina àti Brazil. Òru màláwù oúnjọ náà lọ́dún náà ẹni tó bá rántí mo wà ní ìjókòó Ọ̀tà mo wà kékeré ńgbà ní ìjókòó Ọ̀tà ni mò ń gbé lọ́dún náà. Àwò mọ́jú lówù ni. Níjọ́ tí mò ń sọ yìí àsùn mọ́jú bó ti jẹ́ pé ní ẹlẹ́ha ni ìyá mi tó tọ́ tí mo wà lọ́dọ̀ ẹ̀mí àtẹ́lẹ́ha àsùn mọ́jú lọ́dún náà wípé àna Argentina àti Brazil. Ẹni tó yẹ pé ní ó ti ń wọ́kùnrin kò rọ́kọ fẹ́ ó wá jàjà rẹ ẹni tó gbé sí níyàwó. Ẹ mọ bí náà ti dùn tó lọ́dún náà ẹni tí ti ń wá ìyàwó tí ò rí fẹ́ tó wá jàjà rẹ nìkan fẹ́. Ìdùnnú ńlá ni ó ṣẹlẹ̀ sí òun tàn lọ́jọ́ náà. Ẹni tó yẹ pé ti ń wọ́ ọkùnrin gbogbo ọmọ tí ń gbé láyé ó fẹ́ yàwó kìíní obìnrin ló bí jọ ó fẹ́ yàwó kejì náà obìnrin náà ló tún bí jọ ó tún fẹ́ yàwó kẹta látara pé ń wọ́kùnrin obìnrin náà ló tún bí jọ ó wá padà á lọ́wọ́ fẹ́ nìkan lóyún yìí ń wá bí ọkùnrin. Ẹ wo bí dùnnú ọjọ́ náà ó ṣe pọ̀ tó. Ọmọ ìyá mi ẹ jẹ́ ká máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Ìdùnnú ni kó mọ sọlẹ̀ sódèdè ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ ká rí ìbànújẹ́. Ìdùnnú ló sọlẹ̀ sọ́dọ̀ àwọn Saudi Arabia lénìí tí wọ́n fi declare public holiday. Wọ́n á lè declare tán kó di lẹ́yìn wákàtí kan tí wọ́n ń dùn lásìkò gbà yẹn kí wọ́n tún wá wò pé
kò yẹ káwọn declare public but wọ́n ti sọ náà ìyẹn ni àdéhùn àná Muhammad tí mo mú wọlé wípé ànábì ní sẹ́ẹ̀ bó ṣe ṣe àdéhùn fún yàn lásìkò ìgbà tí inú ẹ̀ bá ń dùn lọ́wọ́ tó ṣeé ṣe kó padà kábàámọ̀ àgbà ẹ̀mí ò pé mo lè ṣe kinní ẹ̀ mọ́ o inú mi dùn ló jẹ́ kí n sọ gbọ́dọ̀ kátọ́hù ni bẹ́ẹ̀ ni má ṣe sọ̀rọ̀ lásìkò ìgbà tó bá ń bínú lọ́wọ́ ìbínú a máa múyàn sọ ìsọkúsọ ẹlòmíì lè ṣépè bọ̀ kò mí ní ẹ̀ ìbínú ni try to caution yourself. Salamu alaikum. Ìdùnnú àtayọ̀ la fi parí ọdún yìí. Ìdùnnú àtayọ̀ náà láti tún fún ọdún tuntun. Ṣùgbọ́n Saudi Arabia, tẹ́ ẹ bá ti gba kọ́ọ̀pù yìí o, a jẹ́ pé Hajj 2023 ẹ̀ dìkílẹ̀ lọ́fẹ̀ẹ́ ni o, à ń lọ Hajj lọ.